wọ́n nínú ẹ̀wọ̀n lọ sí fún àǹtí ìlóyún o. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé gbàtọ̀ bọ́ta lóyún dé rárá o 2 months ago náà ti bímọ o. Ò wá rọ́kọ fẹ́ bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà. Àná ìbúnú ṣé olówó tó ẹni? Mo ìmára Mike. Mo ìmára Mike. Mo ìmára gbé Mike láì pé nǹkan báyìí. Yes, 2 months ago làǹtí yẹn ti bímọ o. It's not AI o. Àǹtí yìí ti fẹ́ bọ̀dá yìí o. Sí olùmí ní òbòjú ayé. But nǹkan tó surprise àwọn èèyàn ni wípé no be you don't get level past that thing. You don't get level, I swear. Àwọn èèyàn rí ti ẹ̀ gan. Actually mi mo orúkọ ìwọlé di tó ń sọ̀rọ̀ yìí, but ó lè títí mọ́ kẹ́ máa sọ wọ́n náà títí máa sọ ní pé kò lè dùn mí fún ẹ torí ẹni tí ò bá nírú ẹni ò lè mọ yín ẹni tó bá yẹ pé olórí ọkùnrin torí èèyàn tó ẹ tó tòsí ẹ torí èèyàn pè ẹ tí ó ti yẹn sí tí ẹ máa ṣe káràkátà jàǹbá káàkiri tẹ ẹ máa ṣe hookup káàkiri ó wò ní máa lanu méjèèjì gbàgà kó máa sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wípé ẹ ó ṣe bákan tàbí kó máa bú ìyàwó ẹ kí ló kan láìfu títí ẹ pẹ̀lú láìfẹ́ lòmíì gbégbé ayé ẹ jíkẹ́nilẹ́ni gbégbé ayé ẹ tó kó jẹ́ pé ọ̀run kẹ̀ wá dúdì dá oríṣiríṣi ẹranko bí obìnrin bíi titi ẹ báyìí tó pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bí ẹ máa ń kúlé lórí bàbá Ìjẹ̀ṣà ti jáde ó ti jáde right dákun ṣé mi ì mọ bí mo ṣe lè pùtì ọ̀rọ̀ ẹ irú ẹ̀yin ọmọbìnrin tẹ bá ti jẹ́ oníranù tẹ ti ya olórí burúkú ọmọ sí gbòòrò tẹ wá ti dájá ìgboro tẹ ẹ̀rọ ọkùnrin kankan pè yín mọ́ tẹ ti lo kírìmù táyé yín ti bàjẹ́ tẹ ti lé gidi tẹ ti lé eré tẹ ti bẹ̀ jáde tẹ bá ti wá rẹ́ lómi tó ti ń ṣe oríire inú àmà bí inú dẹ̀ máa bí ẹ pa ni lady tí mo fi fọ́tò ẹ̀ sí ojú screen tẹ́ ẹ̀ ń rí ẹ̀yin èèyàn kì í ṣe ikure hookup girl ni ẹni ọkùnrin kankan tó bá ríro ilé tó bá gbé sílé pàǹkàrà lásán gbé sílé o gbogbo ìfún àtẹ̀dùn ẹ̀ ó ti di pàǹkàrà bó ṣe wà yẹn torí pé mi ì mọ oríṣi tó bá pé o máa fi wọ bí ẹlẹ́bí tó yẹ pé wàá try láti kó fẹ́ ba bẹ̀ jẹ́ ọlọ́run dẹ̀ ní fún ẹ ṣe kàkà bẹ́ẹ̀ gbogbo ìdílé ẹ ló máa bàjẹ́ ìwọ lórí burúkú ọmọbìnrin yìí tó pé ọ̀rọ̀ tí ò bá kàn ẹ́ báyìí lẹ́ máa ń dá sí kí ló kàn ẹ́ pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà kí ló kàn ẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ kí ló kàn ẹ́ pẹ̀lú ọmọ tó ní kí ló kàn ẹ́ pẹ̀lú oyún tó ní tó fẹ́ pé tó ń sọ̀sọ̀ kú sọ nǹkan tó rí tó ju òtó rẹ̀ ń sọ you are very stupid girl ọmọ àlè obìnrin ó dẹ̀ lè rọ́kọ gidi tí ó fẹ́ ajá àtẹran tó ń gbé káàkiri wọn máa gbé káàkiri useless girl. Àwọn family wa ṣàtìlẹ́ wetin concern wetin colour ni wèrè wọn. Ò wá rọ́kọ fẹ́ bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà. Àná ìbúnú ṣé olówó tó ẹni? Kébè pẹ́sàn kan ò ṣé àǹtí náà lọ sẹ́wọ̀n dájú bára wọn sọnù ẹ̀wọ̀n ni. No, wọn ò lọ sẹ́wọ̀n. Wọ́n máa ń ṣe kíní yẹn lẹ́wọ̀n conjugal bliss àbí prison conjugal. Wọ́n máa ń ṣe lẹ́wọ̀n. Wọ́n máa ń ṣe exactly fáwọn tó bá tẹ̀sí wà ní VIP. Wọ́n máa ń ṣe àwọn ẹlẹ́wọ̀n máa ń bá àwọn ìyàwó wọn sùn. Ìyàwó lè sì fẹ́ra wọn náà ẹ̀wọ̀n yẹn. Kọ́ lè máa ṣe gbòrúgbò, kọ́ lè máa ṣe díndọ̀ndì. Sí olùmí ní ọmọdára ó dẹjọ́. Wọ́n tún ní. Tí rí bí kan sọ ẹrù yín ká ò ṣe ni wọ́n gbé yín tó ń jù yín sílẹ̀ o lórí ọkọ o ẹlòmíì gan ò ládé lórí ẹlòmíì single mother níyín tẹ́ ẹ̀ ń bú lédì yìí wọ́n á bí tẹ́ máa sọ ẹrù yín ká rí o lẹ́yìn olùsí yìí ẹ̀yin tẹ́ pé ẹ máa ń bínú ara yín mi ò tí rí women supporting women haters ni gbogbo yín olórí burúkú ayé àtọ̀run ni like inú gbogbo yín ó ń bí mi pẹ̀lú àwọn comment yín ó ṣì tí mò ń kà yẹn mọ́sí tí rí bí tẹ́ máa sọ ẹrù yín ká ẹlòmíì gan mi rò pé ó ti rí toaster nínú ọdún yìí ẹ ń ṣe èrè ní ayé yín bàjẹ́ ni ṣé bàbá Ìjẹ̀ṣà ṣé kò kí ń ṣèyàn ni ẹ ya wèrè ni like ayé yín tiẹ̀ bàjẹ́ honestly speaking olóṣì nìyí ni ẹ̀yin tẹ́ pé lórí ọkọ níbìkan sọ ríbìkan sọ ẹrù yín kà olóṣì nìyí ni inú gbogbo yín bí mi ẹ̀yin obìnrin ló pọ̀ jù tẹ́ ń drop bad comments ẹ ya wèrè gan o ayé yín ti ta torí pé bàbá Ìjẹ̀ṣà ti wá lọ sẹ́wọ̀n kó má live life ẹ̀ kó lọ parẹ́ dànù òfò ní gbogbo yín máa ṣe. Ọmọ I rate you die the likes of senators vice president nǹkan tó bá bá bẹ́ẹ̀ kò bá tó oníṣẹ́ lọ́wọ́ the likes of those people lápẹ̀ mọ́ bàbá Ìjẹ̀ṣà dóònà èèyàn kan sọ́njọ́ kan bèèrè ló ti lọ fẹ́ bàbá Ìjẹ̀ṣà ẹ̀ẹ́dẹ̀ rí pé àǹtí ìyá àtàntí mẹ̀sẹ̀ ẹgbẹ́ wọn kí n jọ ṣe mọ́ mò ń gẹ̀ẹ́sì wípé nǹkan tó fàjà wọn nìyẹn. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ̀ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan
tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá wọn láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lobo lóòrèkóòrè bàbá ṣe mú fúnra wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ́. níṣẹ́ rí gbogbo story tí Gisele bá sọ fún yín gbà yẹn pé ẹ̀wọ̀n gbéra wọn fọkùnrin torí ẹ̀ ló fàjà irọ́ ni mi ò believe. They are not like before again. They are not close. They don't talk like before again. Before, every clip that they play. If I tell you that there is fire on the mountain, well, I lie, there is fire on the mountain. I swear there is fire on the mountain. One day, my shojo aye o. Ṣùgbọ́n do you remember that gbogbo aṣọ tí yes, gbogbo aṣọ tí Mercy máa ń wọ̀ nígbà yẹn pátá sí Olúmíyìn ló máa rùn. Everything. Now, she does not even wear anything. In fact, I would even say this. Nobody in the industry is using Olúmíyìn as before again. Nobody is using her like before again. Do you know that they can cancel her because of Baba Ijesha? Maybe they've known them. Come on, body star. Boya wọ́n ti mọ̀ láàrin ara wọn pé ó fẹ́ Baba Ijesha. Come on, sọ fún pé èwo ló ń jẹ́ Ẹniọlá. Ṣùgbọ́n ní Ẹniọlá dẹ̀ máa fọlọ́pàá wáyọ̀ kiri ni. Má jẹ́ dárúkọ. Ìyẹn máa fọlọ́pàá wá mi kiri ni. Ìyẹn ọlọ́pàá ni máa fi wáyọ̀ kiri. Torí ẹ̀ ni mi fẹ́ dárúkọ. But ìyàn tẹ́ dárúkọ yẹn, wọ́n lóhun àtàntí iná jọ lọ sí ọ̀dọ̀ bọ̀dá tó kọlù wọn out in 2 months ago tọ́lọ tó 500k fún iṣẹ́ wọn pa. 3 months láti sọ lọ́dọ̀ Idán mò ń sọ fún pé lọ́dọ̀ Idán láti sọ pé Bàbá Ìjẹ̀ṣà wọn fún ẹnìkan woman yìí lóyún làwa ń sọ gbà yìí pé ẹnìkan náà ni ó fẹ́. ọ̀dọ̀ yín kọ́ tiẹ̀ làwa tiẹ̀ ti gbọ́ ọ̀dọ̀ bọ̀dá tó máa ń sọ̀rọ̀ yẹn tó máa ń rojọ́ yẹn. ibẹ̀ exactly. ọ̀dọ̀ bọ̀dá yẹn gangan ti kọ́kọ́ sọ náà nígbà ibi tẹ́mi ti gbọ́ ni ọ̀dọ̀ àwọn Idán lèmi ti gbọ́. bọ̀dá yẹn ló kọ́kọ́ sọ wọ́n wá lọ fi 500,000 jí bọ̀dá yẹn lẹ́nu. Ọlọ́run ò fẹ́ ṣojú òun Ọlọ́run victim Bàbá Ìjẹ̀ṣà ó wá sí ìwé kò tún ṣe òòṣà o so ó ti Bàbá Ìjẹ̀ṣà ti ń ṣe tipẹ́ kò lè stop kò mọ ọmọ tó bí gan tí kinní yẹn bá gùn ó máa ṣe bí àìsàn ní fídófà yẹn ṣe rí lára wọn so òun ọlọ́ọ̀bá ẹ̀ kó kábàámọ̀ ibi ńlá máa wà wọ́n á gbẹ́jọ́ ìwà bá wa àwa dẹ̀ máa wà lórí TikTok yìí a máa mú òun náà là ń sọ sẹ́ ẹ̀ wípé ibi báyìí lájọ máa wà àní kú àní rùn nísìnyí báyìí o èèyàn kan máa dé sọ wá ní ẹ ṣé kó má márì ni kó má bímọ ni torí ẹ̀ máa ń sọ fún àwọn obìnrin àwa lọ tara wa kò sí bí sítórì ọkùnrin yẹn ṣe fẹ́ bá tó ẹ máa róbìnrin fẹ́ ẹ máa rí obìnrin kan dúró ti pé ọrùn oṣù làparò ń kú sí and kò kí ń ṣe kéèsì yẹn fún obìnrin o that's not the case for women àwa ní problem women we are the problem àwa yìí ní problem pé yóò kọ́ máa sáré jí láàárọ̀ ọjọ́ kan gbìm ó máa lóun fẹ́fẹ́ Bàbá Ìjẹ̀ṣà. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní ilá fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà nílé rò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dádù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dádù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ẹ bá wa wò fúnra wa.